ti kọ́ mi bí wọ́n ṣe ń gún abẹ́rẹ́ náà. So mo wá wò wípé mọ́mì mi á máa tó bá ti di òru mọ́mì mi á máa ké wọ́n máa pe orúkọ mi wípé ara ń ni wọ́n. So èmi ni mo máa ń fún wọn lábẹ́rẹ́, màá rárìràǹdì tí màá fi ṣe ògì fún wọn, màá bẹ̀ wọ́n, màá tún wọn kí wọ́n fi jẹ. Ìgbà tí mo wá rí pé wàhálà yẹn ti pọ̀ jù, dàṣé bí mo ṣe ń tọ́jú bàbá ni màá tún máa tọ́jú ìyá. Mi ò mọ nǹkan tó lè ṣe màmá náà. Mo wá pe àwọn ẹbí mọ́mì mi wípé kí wọ́n wá o, kí wọ́n wá gbé mọ́mì mi o, mi ò mọ nǹkan tó ṣe wọ́n o. Wọ́n dẹ̀ wá, wọ́n dẹ̀ ń pariwo mọ́ wọn wípé ó yẹ kí wọ́n sọ, wọ́n dẹ̀ gbé wọn lọ sí hospital. Ọkàn mi tiẹ̀ ti balẹ̀ wípé wọ́n ti gbé wọn lọ sí hospital wọ́n á wà òkè tí ọjọ́ tí wọ́n bá padà wá. Ọjọ́ tí wọ́n wá padà kò ju ọjọ́ méjì lọ tí wọ́n fi padà wá. Inú mi dùn láti school lọ́dọ̀ yẹn pé wọ́n ti padà wá o. Mo padà wá, mo rí pé kò tí ì change púpọ̀ wọ́n bọ̀ wọ́n ti ń jókòó. Later wọ́n ní pé kí n lọ wẹ̀ wọ́n, mo lọ wẹ̀ mọ́mì mi. Mo wẹ̀ wọ́n tán. Ọjọ́ kejì ní June 28 and June 28 ní June 28 2017 ni dáàdì mi wọ stroke. June 28 2017 láàárọ̀ kùtùkùtù ni mọ́mì mi pè mí wípé kí ni déètì òní. Mo ní June 28. Wọ́n á sọ pé wọ́n lálàá wípé mọ́mì wọn sọ pé kí wọ́n lọ chẹ́ẹ̀kì kidney wọn àbí heart wọn wípé ó ní problem. Mo wá wò wípé kí tú lélẹ̀. kí ló wá padà ṣẹlẹ̀ torí time. Mọ́mì mi wọ́n later kú ní UCH. déètì wo. June 30. wọ́n padà kú. wọ́n padà kú. ok lẹ́yìn tí mọ́mì ẹ kú ńkọ́ kí ló tún ṣẹlẹ̀. Wọ́n sọ fún wa. Àbúrò mọ́mì mi wọ́n ní pé wọ́n rí chọ́ọ̀chì kan wọ́n ń gbàlà wọ́n ń wòsàn kí dáàdì mi kakúkú lọ síbẹ̀ tí wọ́n bá gbọ́wọ́ léèyàn èèyàn á wà òkè. Wọ́n fi chọ́ọ̀chì wọ́n fi tàn wá kúrò nínú ilé wa. A lọ bẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Wọ́n mú wa lọ ilé wọn, wọ́n sọ kankan. Àwa dẹ̀ ní exam, a sọ pé àwa ní exam o, èwo ni ká tún dúró sínú ilé yín. Wọ́n ṣáà find the way láti ta fi dúró. Wọ́n wá sọ fún ẹlòmíì kó wá. wípé mọ́mì yín ti kú. wípé wọ́n ti kú. lẹ́yìn tí mọ́mì yín kú ńkọ́ torí time ni o. àwa dúró ti àbúrò mọ́mì wa wá ń fìyà jẹ wá. Wọ́n ní pé mọ́mì wa ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀. níbo ni dáàdì wa wọ́n ní mọ́mì yín ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀. dáàdì wa wà pẹ̀lú wa. dáàdì wa ò lè jáde torí wọn tí bí wọ́n ṣe ń rìn gan sẹ̀ kò tí ì balance. mo fẹ́ kó o sinmi díẹ̀ ṣé kàn fún ẹ lómi jẹ́ kàn fún ẹ lómi ẹ bá ń gẹ̀ẹ́tì omi fún yá ẹ bá ń gẹ̀ẹ́tì omi fún ó ti sọ̀rọ̀ díẹ̀ ó ti sọ̀rọ̀ púpọ̀ màá make sure pé a yanjú ọ̀rọ̀ ìtàn lálẹ́ mi ní rọ̀ṣẹ̀ ó yá ṣé o ti ṣe tán padà sọ ọmọ ibi tó o bá dé mọ́mì rẹ ti kú báyìí ẹ ti wá lọ sọ́dọ̀ fámìlì àbúrò màmá ẹ ti lọ sọ́dọ̀ àwọn àbúrò màmá rẹ wọ́n ti maltreat yín wọ́n ní màmá yín ṣẹ̀ àwọn tẹ́lẹ̀ kó tó di pé màmá yín kú. bí kí wọ́n máa sọ pé wọ́n wá pátá wọ́n wá kinní wá ní èmi mo jí tí wọ́n bá ti rí padà wọ́n máa dákẹ́ but ìgbà tí wọ́n ń wá wọ́n á ṣépè fún mi wọ́n á ní wọ́n á lé wa jáde tá a bá ti ṣẹ̀ wọ́n wọ́n á ti kíṣìn àní jẹun lọ́jọ́ yẹn. Ọjọ́ kan gan sẹ̀fù wà tá a jẹun rárá tá a kó mi ti dáàdì wa tá a kó mi lọ school. 50 naira tí a rí nínú báàgì mọ́mì wa la fi ra gálà méjì láì mọ̀ pé gálà yẹn gan sẹ̀ ti expire. àṣà jẹ́ báyẹn títí dalẹ́ títí àárọ̀ kejì ní ìkejì wọn torí twins ni wọ́n àti Kẹ́hìndé ni wọ́n Kẹ́hìndé Àtúnwá twins wọn tó wà ní àbí. family Tàlàbí ni family bàbá rẹ. bẹ́ẹ̀ni family Àtúnwá ni family màmá rẹ. so táyé tó wà ní abroad ló wá send owó wípé kí wọ́n jẹun dà nǹkan tí wọ́n ṣe kò dáa. so táyé tó wà lábroad yẹn náà mọ̀ gbọ́ wa báyìí o. wọ́n ń gbọ́. okay. so ìgbà tó wá tí gbogbo ẹ̀ ti wá le jù ó kún díẹ̀ kí n ya wèrè. ìwọ gangan. ó kún díẹ̀ kí n ya wèrè later mo wá wọ coma fún like a month. ìwọ gangan àbí dádì ẹ. okay. so ìgbà tí mo wọ coma for like a month wọ́n rẹ́rìn àǹtí Kẹ́hìndé rẹ́rìn pé bóyá mo ti ya wèrè wọ́n lọ fi ọ̀bẹ pamọ́ wọ́n ní kí n má lọ pa wọ́n. so ìgbà tí mo wá lajú padà
ojú mi wá dá yìí ó wá dó yìí kò straight mọ́ mo wá ní ok ó wá dá yìí kò straight mọ́ wọ́n wá ẹ̀gbọ́n mọ́mì mi wá sọ pé kí n tẹ̀lé wọn lọ sọ́dọ̀ wọn kí n máa gbé lọ́dọ̀ wọn tí ojú mi á fi clear làwọn ní àwọn àgbo tí wọ́n á bá mi ṣe ìgbà tí mò ń dúró lọ́dọ̀ wọn náà wọ́n ń ṣe àgbo fún mi wọ́n ń ṣe oríṣiríṣi fún mi wọ́n ń ṣe oríṣiríṣi fún mi so ìgbà tó ó wá dọjọ́ kan ó wá ní pé kí n jẹ ẹ̀pà mo ní pé mi ò jẹ wọ́n ní pé kí n jẹ mo ní ẹ̀pà yìí ó máa ń fún mi ní pimples mi ò fẹ́ ẹ̀pà wọ́n ní pé kí n jẹ mo jẹ ẹ̀pà ó wá di ìrọ̀lẹ́ ni mo wá ń ké wípé inú ń run mí mo ṣáà ń ké ìgbà tó wá di mo wá settle down ìgbà tó wá di òru mo ké títí di 5 mọ́mì tí mo Fọlákẹ́ Àtúnwá wọn fún mi ní anything láti resolve pain tó ń dùn mí mo ké láti aago 12 ní òru dé 5 o'clock ọkàn wọn àwọn ọmọ wọn fún mi ní nǹkan kan. ok ọjà ṣe báyìí aago 9 àbọ̀ ti lù àdẹ̀tún gbọ́dọ̀ má parí story torí ọ̀pọ̀lọpọ̀ yẹn la ní kí wọ́n máa lọ lé nítorí tiẹ̀ gangan now kí ló wá ṣẹlẹ̀ sí dádì ẹ̀. bí Kẹ́hìndé Àtúnwá ṣe ń màtírìtì èmi àtàlélúyà Àlàbí ló ń fa ìrònú fún wọn ni wọ́n fi ní stroke lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n ṣubú. wọ́n mú wọn lọ sí hospital wọ́n ń sọ̀rọ̀ ìgbà tí wọ́n padà sínú ilé wọn lè sọ̀rọ̀ mọ́ ìgbà tó wá yá tí wọ́n wá wò pé kíní yìí ti ń get worse ti dà kí wọ́n mú wọn lọ sí hospital inú mọ́tò ni wọ́n ti dákẹ́. àwọn náà tún kú. wọ́n tún kú. ok. so wọ́n wá ní pé wọ́n á sin wọ́n torí Sunday ni wọ́n ń kú táwọn á sin wọ́n ní Sunday next week yẹ tí wọ́n kú next week lọ títí tó fi pé 2 months wọn sìnkú bàbá mi ikú bàbá mi wà ní mọ́túárì fún 2 months wọ́n dẹ̀ ń sọ fún wa wípé that ká má wọrí èmi àtàlélé àná á kú bí bàbá wa àti màmá wa ṣe kú. ta ló sọ yẹn má dárúkọ má sọ àwọn tó ń dárúkọ Àtúnwá yẹn gan mi ní fẹ́ kó dárúkọ wọn mọ́ kàn máa júwe wọn torí pé a reach wọn before now má dárúkọ wọn. so wọ́n ní pé ẹni tá à ń gbé lọ́dọ̀ wọn wọ́n ní pé èmi àti àbúrò mi ò dà á kú bí bàbá wa àti màmá wa ṣe kú o dà wọ́n á gbé wa lọ sí ẹbí bàbá wa so dà wọ́n á lè pa wá wọ́n ṣà ń sọ mo wá sọ fún àbúrò mi wípé ńgbà tí wọ́n ti ń sọ ṣebí ojú wa ni mọ́mì wa ti kú àti dádì wa kó má dẹ̀ pé wọ́n á tún mú wa náà á tún pa wá mo sọ fún àbúrò mi pé ká kúkú sá kúrò nínú ilé mo wá di ẹrù pépèpé mo fi sínú báàgì fún wípé kóhun ọjọ́ yẹn ọjọ́ Friday ni. jọ̀wọ́ tó ọmọ ọdún mélòó báyìí. 19. máa sọ̀rọ̀ torí mo wò pé kíní ti pọ̀ ju èjì ẹ̀ lọ ni mò ń wá dúró wàhálà tó ń go through yẹn ni ó yá. so mo wá di aṣọ fún nínú báàgì ẹ̀ pé kóhun ṣe bíi pé òun lọ school lọ́jọ́ Friday kó má lọ school dà kó dúró sí junction kan dèmí èmi wá ṣe bíi pé mo sick dà wọ́n ṣàkúrò nínú ilé wọ́n fẹ́ ra oògùn kí n ṣàkúrò nínú ilé ìgbà tí wọ́n kúrò mo dẹ̀ kúrò mo wá ayé àwa béèrè wípé níbo la máa wá lọ nísìnyí mo wá sọ fún wípé ká wá chọ́ọ̀chì kan ká ṣe ìṣòro pẹ̀lú wọn àwa lọ sí chọ́ọ̀chì kan la lọ ṣe ìṣòro chọ́ọ̀chì wọn la lọ chọ́ọ̀chì àwọn màmá yìí tó wà pẹ̀lú la lọ àwa ṣe ìṣòro tán wọ́n rí i pé a lọ títí di ọjọ́ kejì wọ́n máa ń béèrè wípé ṣé àmọ́lé wa ni àbí àfẹ́ lọ lé ni àwa sọ pé kí wọ́n jọ kí wọ́n gbà wá àwa ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn so wọ́n á mú wa dé Àgídìgbò lọ́jọ́ Monday a lọ sí Sánísílé àwa sí Àgídìgbò wọ́n á sọ fún wa wípé ká kọ́kọ́ lọ sí Sánísílé so that a lè wà tó bá jẹ́ serious case wọ́n á mú wa wá Àgídìgbò àwa débi Sánísílé so wọ́n direct wa fún wọ́n hand over case wa fún ABC gbé kí wọ́n handle ẹ̀ ìgbà tí wọ́n sọ pé kí wọ́n máa handle ẹ̀ wọ́n á ní pé wọ́n á wá family bàbá wa lọ
dàwọn lè dá sìnkú dádì wa tó wà ní mọ́túárì. Èmi dẹ̀ ń sọ fún wọn lọ́jọ́ yẹn, mi ní ẹ má pe fámìlì bàbá wa dá wàhálà tá ti rí ó ti tó kó má tún máa dákún nǹkan tí ó ń ṣèyàn tẹ́lẹ̀. Wọ́n ní rárá a gbúdọ̀ wá wọn. Wọ́n lọ wá wọn kàn. Wọ́n gbowó lọ́wọ́ fámìlì bàbá wa. Wọ́n dẹ̀ sọ fún wa wípé iléeṣẹ́ àgídìgbò bàbá abc gbowó lọ́wọ́ ẹbí bàbá wa wípé wọ́n fẹ́ sìnkú. Wọ́n dẹ̀ gba owó lọ́wọ́, wọ́n ní wọ́n gba owó lọ́wọ́ àgídìgbò wípé wọ́n fi owó lẹ̀ náà láti sìnkú gba àwọn ọmọọṣẹ́ àgídìgbò wọn pọ̀, wọ́n á dẹ̀ mú bọ́ọ̀sì dání láti sìnkú bàbá mi. owó ti wá láti lọ sìnkú olókùú gbò lára di undertaker táwa sìnkú kí ayé. Ó yá mò ń gbọ́. So ọjọ́ ta fẹ́ wọ́n ní wọ́n ti fún wọn lówó aṣọ tá máa fi sìnkú, aṣọ tí èmi àti àbúrò mi á wọ̀. Wọ́n ra aṣọ fún wa, white aṣọ pé ká rán. Àwọn tá à ń gbé lọ́dọ̀ wọn ta sá lọ bá wọn lọ́wọ́ bá wa rán aṣọ. Àwa débi ìsìnkú o, ààrẹ nìkankan abc nìkan la rí àti ẹni tó fẹ́ àti àwọn tó ń gbẹ́ ilẹ̀ ìsìnkú o. Ẹ rí kankan lágídígbò. Ààrẹ anybody, àwọn nìkan la rí. Àwọn á wò wípé kí ló ṣẹlẹ̀ àbí wọ́n sì ń bọ̀ ni. Ààrẹ anybody. So àwọn gangan ni wọ́n gbé òkú wọnú sàárè àwọn àti ẹni tó ń gbẹ́lẹ̀. Mo wá ṣáà ń wò wípé kí ló ṣẹlẹ̀, mi ò understand. Dàbóyá wọ́n sì ń bọ̀ náà dàpọ́n tó da yẹ̀pẹ̀ tán. Meanwhile family bàbá wa mẹ́ta wọ́n wá, family màmá wa mẹ́ta náà wọ́n wà ń bẹ̀. Ni wọ́n tí fi ẹ̀pọ̀ bo bàbá mi tán ni àbúrò bàbá mi wọ́n sọ pé bákàǹkà ti dádì mi dà ṣé ó sì wà. Mo ní rárá ó ti expire. Wọ́n ní ṣé owó wà ń bẹ̀, mo ní kò sówó ń bẹ̀. Wọ́n ní àbúrò mọ́mí mi ti gbówó lọ, ó ti ṣe kinní. Mo wá ń wò wọ́n wípé ẹni tá a ṣẹ̀ṣẹ̀ sìnkú àti ìbò wọn tán tí wọ́n ti ń béèrè bank account ṣé bank account la fẹ́. ẹni tó sọ́fà tó fi kú. So later ni wọ́n wo building, wọ́n ní inú ilé yìí wọn tún ṣe dáadáa, a máa wá rẹ̀, a máa wá ṣe kinní. Ilé tí bàbá rẹ̀ kọ́. Tí wọ́n kọ́. Níbo ni wọ́n kọ́ sí? Ìdígbàrò. Níbo ló jẹ́ bẹ́ẹ̀? Ká tó dé Èrúwà. Okay. Ká tó dé camp. Okay. So wọ́n wá sọ pé wọ́n á ṣe gbogbo. Mo wá wò wọ́n wípé ṣé at least wọ́n á tiẹ̀ jẹ́ kí wọ́n bo dádì mi náà kí wọ́n tó sọ̀rọ̀ gbogbo kinní yẹn náà. Wọ́n ṣáà ń sọ nǹkan tó bá wù wọ́n. Later wọ́n wá dákẹ́, wọ́n béèrè bóyá báwo la ṣe ń mu omi o, báwo la ṣe ń jẹun, báwo la ṣe ń ṣe gbogbo nǹkan o, àbí níbo la ń gbé o, wọ́n béèrè. Lọ́jọ́ kan ni wọ́n wá pè, wọ́n ní hello ká wá okay. Bàbá abc wá sọ pé wọ́n ta mọ́tò bàbá wa. Bàbá abc sọ bẹ́ẹ̀. Wọ́n ta mọ́tò bàbá wa. Ta ni bàbá abc sọ pé ó ta mọ́tò? Àwọn ní àwọn gangan ni wọ́n ta mọ́tò. Ok, bàbá abc sọ pé òun ti ta mọ́tò bàbá yín. Àwa sọ pé bàbá abc lọ ta mọ́tò bàbá yín. GDI Toyota wọ́n ní wọ́n tà ní 60,000 torí pé ó ti bàjẹ́. ẹni wọ́n bá yín ta mọ́tò bàbá yín. Àsàn kankan. Àwa béèrè wípé kí ni wọ́n fi owó ṣe o, wọ́n ní wọ́n fi sìnkú. Àwa wò wípé owó ìsìnkú ṣó wá pọ̀ tó yẹn ni wọ́n ní wọ́n fi ẹbí 140 àwọn ẹbí wọ́n fi 140,000 lẹ̀ owó tí wọ́n fi gba òkú bàbá mi ní 131,000 ó kù 9,000 so ara mọ́tò owó tí wọ́n fi ta mọ́tò ni wọ́n fi sìnkú. Àwọn wò wípé èyí tí wọ́n fún yín ní owó tẹ́ wọ́n fún yín ní àgídìgbò nǹkan wọ́n ní ṣé àtrust wọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe adẹ̀dákẹ́. Ìgbà tó wá yá. ọmọ nǹkan tí wọ́n ṣe láti ta mọ́tò bàbá yín. Ìgbà tó wá yá wọ́n wá sẹ́ndì owó bíi 60,000 50,000
sí ẹni tí à ń gbé lọ́dọ̀ wọn, wọ́n ní ká lọ fún lẹ́sìn.